Ìpàdé àpapọ̀ PDP ṣé yóò ṣeé ṣe tàbí kò ní ṣeé ṣe? Tó bá jẹ́ bí ètò tí wọ́n ṣe tẹ́lẹ̀ sílẹ̀ ṣe jẹ́ ni tí kò sí wàhálà kankan, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú, ìyẹn Sátidé àti Sunday tó ń bọ̀ yìí, ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù yìí ní ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP yóò wáyé. Ìpàdé gbogbogbò yìí ni wọ́n fẹ́ fi yan àwọn olóyè ẹgbẹ́ náà tuntun. Bí wọ́n bá sì ti rí eléyìí ṣe, ẹgbẹ́ náà yóò padà fẹsẹ̀ múlẹ̀, wọn yóò sì lè máa ṣe àwọn ètò tó bá kù lọ. Ohun táwọn èèyàn wá ń béèrè káàkiri lọ́wọ́ ara wọn náà ni pé ṣé ìpàdé ọjọ́ Sátidé àti Sunday yìí yóò ṣeé ṣe ṣá? Ìdí ni pé rògbòdìyàn tó wà láàrin àwọn aṣáájú ẹgbẹ́ náà kò tíì parí. Kàkà kí ewé àgbọn dẹ̀ ni kókó ló ń le. Bẹ́ẹ̀ ni ẹgbìnrin ọ̀tẹ́kùn ilé ẹgbẹ́ náà fọ́fọ́ bí wọ́n ti ń pa ọ̀kan lọ̀kan ń rúwé. Adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ti dájọ́ l'Àbújá pé wọn ò gbọ́dọ̀ ṣèpàdé náà. Bẹ́ẹ̀ ni INEC tó ń ṣètò ìdìbò kò gbọ́dọ̀ yọjú síbi ìpàdé wọn. Adájọ́ Ládìran Akíntọ́lá náà ti dájọ́ Nibadan pé ikú nìkan ní gba aṣọ lọ́rùn ewúrẹ́ ni o. Kò sóhun tó gbọ́dọ̀ fà á tí PDP ò ní ṣèpàdé wọn. Bẹ́ẹ̀ ni INEC kò gbọ́dọ̀ má lọ síbi ìpàdé ọ̀hún bí wọ́n bá ti ṣe. Nínú ìdájọ́ méjì yìí, èwo wá ní PDP yóò tẹ̀lé o. PDP tó gba ìdájọ́ Níbàdàn yìí, PDP àwọn Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. PDP tí Umaru Damagum ń ṣe alága wọn ni. PDP yìí ni àwọn ẹgbẹ́ gómìnà PDP wà lẹ́yìn tiwọn. Àwọn náà ni àwọn tí wọ́n ní ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́. Àwọn ni wọ́n sì ní èrò tó pọ̀ jù lọ tí wọ́n jẹ́ ọmọ PDP. Àwọn tí wọ́n tún pe ara wọn ní PDP tí wọ́n sì ń sọ pé àwọn náà ojúlówó ní èyí tí Nyesom Wike, mínísítà ìlú Àbújá, ń ṣe àtìlẹ́yìn fún. Akọ̀wé ẹgbẹ́ náà Sam Awọn ni wọ́n fi ṣe olórí àwọn. Àwọn náà sì ti yan Abdulrahman Muhammad gẹ́gẹ́ bí alága tiwọn pàápàá. Ṣùgbọ́n bá a bá ti yọwọ́ Wike àti àwọn tí wọ́n ń tẹ̀lé, tàbí àwọn tí wọ́n ní èdè àìyedè pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ náà, PDP tiwọn yìí kò lérò. Àmọ́ àwọn ni wọ́n gba ìdájọ́ pé àwọn PDP kankan kò gbọ́dọ̀ ṣe ìpàdé gbogbogbò tí wọ́n fẹ́ ṣe. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ní àwọn ti lé Damagum dànù gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà pẹ̀lú àwọn tí wọ́n pe ara wọn ní ìgbìmọ̀ àpàṣẹ. Nídìí èyí, kò sẹ́nìkan tó tí ì lè sọ pàtó bóyá ìpàdé náà yóò wáyé tàbí kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n àwọn ojúlówó PDP, ìyẹn àwọn ti Mákindé tí wọ́n dájọ́ ìpàdé gan ti ní kò sí kinní kan tí yóò dá àwọn dúró nítorí ilé ẹjọ́ ti fáwọn láṣẹ láti máa ṣe ìpàdé náà lọ. Àwọn yìí ní yàtọ̀ sí yẹn, Sam Awọn tó ń pariwo pé òun ni olórí ẹgbẹ́ náà yìí, àwọn ti lè dànù nínú ẹgbẹ́, kì í ṣe ọmọ ẹgbẹ́ PDP mọ́ lásìkò tó fi pè pàdé kan pé òun yọ ẹnìkan. Bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ náà ti rí nìyẹn o. Ìdí ni pé lẹ́yìn tí adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ dájọ́ ní Àbújá ni àwọn aṣáájú PDP ṣèpàdé tí wọ́n sì ní àwọn ti yọ Sam Awọn gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ náà, tí wọ́n sì tún yọ akọ̀wé òfin wọn Kamaldeen Ajibade. Ọjọ́ 1 oṣù kọkànlá ni eléyìí ṣẹlẹ̀. Àmọ́ ní ọjọ́ kejì, àwọn Sam Awọn tí wọ́n ní àwọn náà sáré ṣe ìpàdé tiwọn ní ilé Nyesom Wike. Àwọn náà ní àwọn ti yọ alága ẹgbẹ́ náà dànù pé kì í ṣe alága mọ́. Ohun tí àwọn PDP tàwọn Mákindé wá ń sọ báyìí ni pé níwọ̀n ìgbà tó jẹ́ lásìkò tí Awọn àti àwọn míì kó ara wọn jọ sílé Wike yẹn, wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ PDP mọ́. Ìpàdé yòówù tí wọ́n bá sì ní àwọn ṣe kò lè jẹ́ lórí ti PDP, ìpàdé tara wọn ni. Nídìí èyí, kì í ṣe àwọn ni wọn yóò pàṣẹ kankan fẹ́ gbé àwọn, nítorí ará àta ni wọ́n báyìí, wọn kì í ṣe ará alé. Paríparí ẹ̀ tún ni pé àwọn aṣáájú PDP yìí tó jẹ́ orúkọ tiwọn ló wà nínú ìwé ìjọba lọ́dọ̀ INEC ti tún ṣáájú àwọn Sam Awọn tí wọ́n ṣe ìpàdé yìí, torí àwọn ti mú orúkọ wọn lọ sí ọ̀dọ̀ INEC pé àwọn èèyàn náà kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́. Gbogbo yòówù tí wọ́n bá sì ṣe kò sí èyí tó kan àwọn níbẹ̀, bẹ́ẹ̀ ni kò kan PDP. Èyí ni pé orúkọ àwọn Sam Awọn wà lọ́dọ̀ INEC bí ẹni tí wọ́n ti lé kúrò nínú PDP. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà sọ pé nínú òfin ẹgbẹ́ àwọn, ìgbìmọ̀ apàṣẹ ló lágbára jù láti dá ẹnikẹ́ni dúró tàbí láti yan ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ 17 ni wọ́n lápapọ̀. Àwọn 14 nínú àwọn 17 yìí ni wọ́n sì lé Awọn.
àti pé bí ìgbìmọ̀ ẹgbẹ́ náà yóò bá pé tí wọn yóò fi lè pàṣẹ àfi kí wọ́n pé ó kéré tán aṣáájú ẹgbẹ́ 9. bí bẹ́ẹ̀ kọ́ ohun táwọn tí ò pé iye ìyẹn bá ṣe òfúùtù fẹ́ẹ̀ tẹ́ ni kò ní í fẹsẹ̀ múlẹ̀ láéláé. àwọn tí a ń yá ohun tó sọ pé àwọn yọ dámágàm alága PDP yìí àwọn 4 péré ni wọ́n. ìyẹn ni pé ohun tí wọ́n ń ṣe ìní àṣẹ lásán ni wọ́n bẹ́ torí wọn kò pé iye aṣáájú ẹgbẹ́ tó yẹ kó wà níjókòó kí wọ́n tó lè ṣe irú òfin bẹ́ẹ̀ yẹn jáde. ohun tí àwọn PDP tí wọ́n jẹ́ ojúlówó yìí gbójúlé rèé tí wọ́n fi ń sọ pé kò sí wàhálà kankan fáwọn níta wọn àwọn yóò máa bá ètò gbogbo lọ nítorí ìpàdé àwọn yóò wáyé ṣáá ni. ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà tó ti fìgbà kan jẹ́ igbákejì alága ẹgbẹ́ ní ẹkùn gúúsù ilẹ̀ wa olóyè Ìbọ̀dé George ní òun kò mọ ohun tí Awọn àti àwọn èèyàn ẹ̀ gbójúlé nídìí ẹ̀ lòun ṣe ń fi wọ́n rẹ́rìn-ín ó nítorí aláwàdà lásán ni wọ́n. ó ní bí wọn kì í bá ṣe aláwàdà tí wọ́n bá gbọ́n tí wọ́n sì mọ òfin ẹgbẹ́ àwọn ni wọn yóò mọ̀ pé ìgbìmọ̀ àpàṣẹ tí wọ́n ń pè ní National Working Committee ló lágbára láti yọ èèyàn kúrò nínú ẹgbẹ́ náà tí wọn yóò sì fi ẹlòmíì rọ́pò ẹ̀. àwọn náà ni wọ́n sì lè yan èèyàn sípò tó bá wù wọ́n. ó ní àwọn yìí ni wọ́n yan alága ẹgbẹ́ àti akọ̀wé àwọn yìí náà ni wọ́n sì lè lé wọn kúrò bí wọ́n bá ṣe àṣemáṣe. nídìí èyí Bọ̀dé George ní àwọn apàṣẹ wo ló wá jókòó lẹ́gbẹ̀ẹ́ Awọn tó fi ní òun yọ alága ẹgbẹ́ àti pé ṣé òun ò mọ̀ pé nígbà tí òun fi ń sọ̀rọ̀ yẹn ìgbìmọ̀ àpàṣẹ PDP ti yọ òun kúrò nínú ẹgbẹ́ náà. síbẹ̀ Awọn àti àwọn èèyàn ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Wike ṣì ń dún fíntínfíntín o. wọ́n ní kò lè sípàdé kankan sẹ́ẹ̀. Awọn ní ṣebí ilé ẹjọ́ ti dájọ́ wọ́n sì sọ fún wọn pé wọn kò gbọ́dọ̀ ṣèpàdé kankan ẹni tó bá ṣèpàdé lẹ́yìn yẹn ó tàpá sófin ilé ẹjọ́ ni. ó ní Mákindé ló wà nídìí gbogbo kinní yìí òun ló ń ti àwọn tó kù nídìí àmọ́ kí gbogbo wọn ṣọ́ra kí gómìnà yẹn má sọ wọn di arúfin. ó ní bí wọ́n bá fẹ́ ṣe dáadáa òfin ilé ẹjọ́ ni wọ́n máa tẹ̀lé tí wọn yóò sì mọ bí wọn yóò ti yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí wọ́n bá ti yanjú ẹ̀ ìgbà yẹn làwọn tó lè pe ìpàdé kankan. ṣùgbọ́n àwọn PDP tí Mákindé yìí ń ṣe aṣáájú fún ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ pé ìsọkúsọ lásán ni Awọn ń sọ àti pé ní tàwọn o kò sí èyí tó kàn wọ́n torí bí àwọn ti ń wí yìí bí 3,000 àwọn aṣojú láti gbogbo ìpínlẹ̀ ní Nàìjíríà ni wọ́n ń bọ̀ fún ìpàdé ńlá náà nìbàdàn. wọn yóò sì wà níbẹ̀ ní Sátidé àti Sunday wọn yóò ṣe ìpàdé wọn yóò sì yan àwọn alága tuntun fún ẹgbẹ́ náà láì ní sí wàhálà kankan. èyí ni pé níbi tí ọ̀rọ̀ dúró dé yìí àfi kí àrófẹ̀yìntì kó máa wo ìṣe ìdáná kí igi múdoríkodò kó máa wo ìṣe ara nítorí nígbà tó bá di Sátidé yìí lèèyàn yóò tó mọ̀ bóyá ikún ló lóko ni bóyá tàkúté ni. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ PDP yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.